àfáà yìí ti sọ̀rọ̀ ọ̀rọ̀ táfáà yìí dẹ̀ sọ ọ̀rọ̀ onílàákàyè ni màá fi fídíò ilẹ̀ kẹ́ lọ gbọ́ ohun tí àfáà yìí sọ lẹ́yìn ìgbà tí ẹ bá gbọ́ ohun tí àfáà yìí sọ àwọn fídíò kéékèèké kan máa wáyé tẹ́ máa rí tó jẹ́ pé tí fídíò tẹ́ fẹ́ wò yìí àfáà tó sọ̀rọ̀ yìí tó jẹ́ pé tí àwọn ọ̀dọ́ àfáà tàbí gbogbo àfáà generally tó jẹ́ pé bóyá wọ́n ní láti tún jókòó dáadáa kí wọ́n wá kúnṣẹ́ ọwọ́ wọn tí wọ́n bá ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ tí àfáà yìí sọ ẹ rí i pé gbogbo àwọn wọ́n dandan tó ń wáyé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ wáàsí àwọn ọ̀rọ̀ tí ò yẹ ká máa gbọ́ láti ẹni tó sọ pé òun ṣe wáàsí especially àwọn ọ̀dọ́ àfáà tó jẹ́ pé wọ́n kọ́ ẹ̀kọ́ bóyá wọn ò gbẹ̀kọ́ ni bóyá ẹ̀kọ́ tí wọ́n kọ́ òye wọn ni ẹ má ṣì mí gbọ́ o èmi kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìjẹ̀sìn kọ́ leléyìí o lóòótọ́ I'm a Christian àmọ́ tẹ́ bá understand mi dáadáa pẹ̀lú fídíò tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àfáà tó sọ̀rọ̀ yìí àfáà ni mùsùlùmí ni mo dẹ̀ rí pé ohun tó sọ ó ní làákàyè nínú sọ ni mo ṣe ní kí n bọ́ tú ẹ̀sẹ̀ because Yorùbá sọ pé ọwọ́ tó bá ti dilẹ̀ òun lè ṣù máa ń wáṣẹ́ fún ẹ̀yin àfáà ṣe mọ̀ pé ilé ayé gbogbo pátápátá náà la fẹ́ survive a dẹ̀ fẹ́ jẹ́yàn a fẹ́ gbé nǹkan gidi ṣe a fẹ́ gbé nǹkan rere ṣe láyé a fẹ́ kọ́lé a fẹ́ ra mọ́tò àwa náà a fẹ́ ṣọmọlúàbí láwùjọ gbogbo nǹkan wọ̀nyí dẹ̀rẹ̀ Bíbélì sọ pé ẹ̀rín là ń ṣe àsè fún wáìnì a máa mú inú alààyè dùn ṣùgbọ́n owó òun ni ìdáhùn gbogbo so gbogbo yìí náà lẹ máa fẹ́ lówó lọ́wọ́ lẹ máa fẹ́ gbé nǹkan tí àwọn ènìyàn ń gbé ṣe láwùjọ ẹ̀yin náà máa fẹ́ sọ pé ẹ̀yin náà wà ní town ní pé ẹ̀ ń gbé nǹkan rere ṣe ẹ fẹ́ lọ lóyìnbó ẹ̀yin náà fẹ́ ra mọ́tò ẹ fẹ́ kọ́lé ẹ̀yin náà ẹ fẹ́ rọwọ́ yọ láàrin ẹgbẹ́ láàrin ẹbí láàrin ará nílé àná so ẹ máa fẹ́ ẹ nílò owó ṣùgbọ́n ọ̀nà tẹ́ máa wá gbà tẹ́ máa fi lówó lọ́wọ́ òun ni àfáà yìí sọ pé èmi ni àfáà ni mi ṣe àfáà ni mò ń ṣe ìyẹn scam ni kò ṣiṣẹ́ kò wọ́ọ̀kì òun làfáà yìí ń bá yín sọ pé nísìnyí kó kúlùkù yín ẹ máa lọ gbọ́ fídíò yìí ẹ jọ̀ọ́ gbogbo ojú tó wò mí pátápátá yóò dára fún wa mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá mi pín fídíò yìí ẹ bá mi pín káàkiri kó kárí gbogbo àwọn àfáà ní ilẹ̀ Nàìjíríà àti ní gbogbo àgbáyé kí wọ́n rí i pé lóòótọ́ àfáà yìí ń bá wọn sọ̀rọ̀ o tẹ́ bá ti gbọ́ fídíò àfáà yìí tán àmọ̀ràn tó fún gbogbo àwọn àfáà especially ọ̀dọ́ àfáà tẹ́ bá ti gbọ́ tán ẹ máa wá rí àwọn fídíò kéékèèké kan tí mo tún máa mú wá sí ojú ìwòran yín nínú fídíò yìí so àwọn nǹkan tó lè ti ọwọ́ ìbàjẹ́ wọ̀nyẹn bọlẹ̀ òun làfáà yìí ti sọ àwọn fídíò tẹ́ máa rí lẹ́yìn fídíò àfáà yìí bíi àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó máa tẹnu tó ń ṣe wáàsí jáde àwọn ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ máa kọ́ ènìyàn àtàwọn ìwà àbàjẹ́ tó kún ọwọ́ àwọn àfáà ní kúkúkù ni mo kàn ṣe kí ni mo kàn mú wá fún wa ṣùgbọ́n ohun tó lè cure disease yẹn òun ni àfáà yìí ti sọ so ẹ máa wá lọ gbọ́ ohun tí àfáà yìí sọ báyìí sìn lẹ́yìn yẹn àwọn fídíò yẹn máa wọlé wá ẹ ṣe gẹ́gẹ́ mi ṣe sọ lẹ́ẹ̀kan sí ẹ bá mi share ẹ̀yin náà ẹ sọ èrò ọkàn yín bákan náà yóò dára fún wa èmi ní Evangelist Daniel Taiwo Ọlọ́runṣàwò aka Only Jesus ó yá lókè lọ́hùn. yòówù tó bá fẹ́ lówó sámú nínú wa kó lọ lè ṣiṣẹ́ kó wówó pákó lọ́ọ́ máa tà ní símẹ́ǹtì ní èso ní lẹ̀kùn àti kọ́kọ́rọ́ ní. lọ́ọ́ máa tà ní. àmọ́ nídìí kéwú. bẹ́ẹ̀ bá máa tanra yín tẹ́ ẹ máa jẹ haramu ló kù. àyàfi tó bá jẹ́ pé ẹ fẹ́ máa parọ́ jẹun ẹ fẹ́ máa scam àwọn èèyàn nídìí iṣẹ́ àfáà yìí ló dẹ̀ wá kù ṣé ẹ ti gbọ́ bẹ́yẹn so tí ẹ̀yin ọ̀dọ́ àfáà tí ẹ bá lè mú àmọ̀ràn àfáà yìí lò ṣe rí gbogbo àwọn ìwà jákujàku yìí tẹ́fẹ́ tí máa bẹ̀rẹ̀ sí ń ṣòfin yìí ó máa dópin ìwọ ní àwọn ẹ̀kọ́ tí kò yẹ ká máa gbọ́ láwùjọ tí ẹ̀ ń kọ́ àwọn èèyàn nínú wáàsí yín àtàwọn ìwà ìbàjẹ́ tí ẹ̀ ń wù láwùjọ ó máa dópin ẹ wá lọ máa wo àwọn fídíò yẹn ní kúkúkú lẹ́yìn kọ̀ọ̀kan ó yá. ó wá dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ akéwú náà ẹ fẹ́ níbalẹ̀ dáadáa ẹ lọ máa fẹ́ àwọn ọmọ mínísítà ẹ sàásì wọn bá bá ya ìròyìn wọn ti bọ̀. ọ̀rọ̀ ni kí ni wọ́n á já sí pé ẹ kéwù ẹ̀ níláárí
ẹ̀tún wọn lè fẹ́ ẹni tí ò tún ní gbé yín gbapá àbúrò mi kan lè fẹ́ wọn ní olówó jù òní wọn á máa di kí yẹn lè fẹ́ wọn ní olówó ilé ọlọ́lá ní. wo tí wàá gbọ́n tó gbọ́ yín ọmọ méjìlá náà bí ádámù bí ó bí ábílà ó bí kábílà pa ábílà ò sì bímọ tẹ́ kú gbogbo afẹ́fẹ́ àwọn ọmọdé máa pààyàn ní wa. létí wo bí tá ti ń wò ábílà kò bímọ tẹ́ kú yìí tó jọ́ lórí yẹn náà ànábì ádámù náà nù. kábílà òun ló bí gbogbo wa àwọn ọmọdé máa yá kìlà lẹ́bí bọ́ọ̀lù. owó gangan tá à ń pè ní owó kó o tó rí ọkẹ́ ìsọlọ́run báyìí kó o tó rí ọkẹ́ ìsọlọ́run báyìí ọwọ́ àdájú kọ bòmí tọ́ba kó o tó rí ọkẹ́ ìsọlọ́run báyìí ọwọ́ àdájú kọ bòmí tọ́ba rẹ̀ ewu tó tẹ̀ pàdé ara yín pẹ̀tọ̀ o ṣeun ọwọ́ àdájú kọ́ lọ́n padà pé kí dé ewu. nínú ìsìlámù kò sí nítorí kẹfà sògùn owó. nínú ìsìlámù kò sí nítorí kẹfà sògùn owó. ẹ̀sùn àwọn bàbá wa àná yẹn owó ọ̀pọ̀lọpọ̀ owó sí tá a fi rí wọn lónìí. ẹ̀yin fáǹsì bàbá àṣàlẹ̀ ọba àṣegùn ẹ̀yin fáǹsì bàbá àṣàlẹ̀ ọba àṣegùn fún Ìlọrin àti gbogbo Kwara a kí yín nílé lóko a kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo bíkíbi tí ẹ bá ti ń wò mí ìwọ tó bá jẹ́ kọ̀ǹtráktọ̀ ìwọ tó jẹ́ ẹnjìníà ìwọ ẹ̀yin ọmọ tẹ́ wà ní orí afẹ́fẹ́ ìwọ tó lókòwò ńláńlá ìwọ tó ní bísínẹ́sì ńláńlá àwọn sólẹ̀ connection tí ń lélẹ̀ tó jẹ́ tún ìwọ̀n àwọn ilé ìdáná ṣe tó ti rí báyìí ìwọ tó bá lo nǹkan gidi owó gidi ni ó gbé wá fún ọ odidi orí ajá nù owó ètò láṣẹ lẹ́nu yẹn sórí báyìí ìwọ tó ń ná kàtàkọ tó rí mi ìwọ tí bísínẹ́sì rí ògbòrò ẹ pé bàbá àṣàlẹ̀ ọba àṣegùn sórí nọ́mbà yẹn náà ni WhatsApp nọ́mbà mi 070. kò sí bí pásítọ̀ náà ṣe lè jẹ́ ìbáàjẹ́ ọmọ àkókò bí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tó lọ́wọ́ bí wọ́n bá fẹ́ gbàdúrà wọn akúnlẹ̀ ni wọ́n akúnlẹ̀ pásítọ̀ á dẹ̀ gbọ́wọ́ lé wọn lórí ta ni wọ́n bí dánú àwọn àfa àkógbọ́wọ́ lẹ́nìkan lórí inú àwọn olórí burúkú tá à ń kírun fún àbí tánábí dánú wọn gbogbo àwọn wòye tá à ń kírun fún mọ́sálásí tá à rí tiwa rò. ẹ ṣe gbogbo àwọn àtàdìjọ wo fídíò pátápátá lẹ́ẹ̀kan sí ojú òní tiwa yóò dára fún wa ẹ bá ń pín fídíò yìí kẹ́ mo ṣe sọ ọwọ́ ta fi ń pin yẹn lórúkọ Jésù á fi gbé nǹkan rẹ̀ ṣe nínú ọdún yìí ẹ̀yin náà ẹ kọ́mẹ́ǹtì o kí ni ẹ rí sí fídíò yìí kí lẹ rí sí ohun tí àfa yẹn sọ pé káwọn ọ̀dọ́ àfa kán lọ ṣiṣẹ́ kán lọ wáṣẹ́ ṣe yóò dára fún wa àlàáfíà ní fún yín.